Kò sólókò lóko. Kò sólókò lóko. Àìsílé olóńgì ní ilé di ilé èkúté yìí. Ṣebí wọ́n ní bọ́lọ́jẹ́ ò bá kú oríta ò léwu koríko. Ayé ṣòro ẹni àníkó kíni lẹ́yìn ló fẹ̀gún sọ́wọ́. Àṣeun dúpẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tó tún ń gbà ní. Ẹni àníkó fẹ́ni lójú tó bàtà sẹ́nu. Ètùmàrè gbà wá lọ́wọ́ àfojú fẹ́ni ọ̀wá. Kò sólókò lóko. Bírọ̀bá lọ́lọ́gún ọdún ọjọ́ kan lòtítọ́ bá igi àbáfẹ̀yìntì ẹ̀gún ló fi ṣẹ̀ṣọ́. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbòòrùn àṣebí o. Bí kò ilé ò bá pa ní tòde o lè wọlé tán ni o. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbòòrùn àṣebí o. Ìmùtẹ́rí ẹni kà kò jẹ́ àlè gbòòrùn àṣebí o. Kò sólókò lóko. Kábíyèsí, ẹ dá mi lóhùn. Mi ò ní mind láti keep you síbí for long. Kábíyèsí, ọ̀rọ̀ yóò le tó báyìí. Ẹ̀yin kan fún wa ní information tí ẹ ní and a lè help ara wa. Kí ni mo fẹ́ gbọ́? Ó lọ́jọ́ sọ pé mi ni mo pa. Kọ́ wá di pé àjọ help ara wa. Is that so? Ìbẹ́ tí ẹ ti sọ pé wọ́n lọ rí mi tí mo gbókù lọ sórí ilẹ̀ yẹn. Ìyẹn pa ẹ̀wù kò pa ọ lẹ́rìn. Ìsìn náà láfẹ̀gbò wípé ó pààyàn ní ìgboro náà. Mo wá bí wá sórí ìpàkùrọ̀ mi láti wá jù sórí ilẹ̀ kan. Ẹ ti dé, ẹ káàbọ̀. Ṣọ́kọ̀ ò jẹ́ pò ṣé wọn jà sí. Look, quit joking and stop being sarcastic. No, I'm not being sarcastic. Mo rò pé tí ọ̀rẹ́ ni. What diary? Oh, so if not for the fact that you forgot your diary, you will not come home. Oh, ní wálé. Susan, we need time for Wele. As you can see, I'm in the middle of something. Oh. Well, padà lọ síbi tó ti ń busy o. Wá jáde kó padà lọ. Kí ni Wele? Come on. O sharp o fẹ́ rí mi tẹ́lẹ̀. O dẹ̀ ti ní kí n padà lọ síbi tí mo ti ń bọ̀. Let me go. Wá fẹ́ padà. Ṣebí nítorí Ọmọlọ́ládé yẹn ni. Wá fẹ́ padà lọ. Ó ti ń dùn mọ́ ẹ àbí? Ìyálóde fi ilẹ̀. Ìyálóde àní ò fi ilẹ̀ tí ọ̀nà. lẹ́yìn náà ní sùúrù. kíni sùúrù kíni sùúrù kíni. Lórí ọ̀rọ̀ tí ìyálóde sọ yìí ó yẹ ká wò pọ́nrọ̀ ọlọ́gbọ́n díẹ̀ mẹ́mẹ́ o sọ̀rọ̀ mi yé ẹni tó bá pààyàn dandan ni kí wọ́n pa. ọ̀dà ṣé ọba wa wá pààyàn ni. Àjírọ̀bá ọ̀dọ̀ gàtẹ́ kọjọ́ gàtẹ́ ọ́fẹsẹ̀ méjèèjì tilẹ̀ gàtẹ́gàtẹ́. ọ̀tún mo fura sí ọ náà. Pé kí ni? mo fura pé o ní làákàyè. Èmi bẹ́ẹ̀ ni ọba wa ní làákàyè ọ̀rọ̀ burúkú tó ń sọ jáde lẹ́nu sí wọ́n kàn fetí gbọ́ ni.
èmi ọ̀rọ̀ burúkú wo náà sọ èmi ọ̀rọ̀ tí ò mú láàkẹ́ ìlú dáadáa lọ sọ èmi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni èmi a ní kó o ní sùúrù ọ̀rọ̀ yóò fariwo. ṣé mo ti ń pariwo báyìí. ọ̀ pariwo èmi pariwo. irọ́ ọ̀ pariwo àbíká wo kí ni tá a fẹ́ ṣe sí ọ̀rọ̀ yìí tá a fi lójútu ẹ̀. kí láà ṣe sí ju kọ́bọ̀dé lọ. kọ́bọ̀dé bọ́ba dé bọ́ba kan bá lọ ebi kan kù lẹ̀. táwa lọ bá. ebi general ló bá kàn tẹ́lẹ̀ kó tó di pé ó rìnrìn àjò tí ò tí ì dé tẹ́lẹ̀ ìfi jẹ́ bẹ́ẹ̀ ni. ayé o ó ṣe wá ayé mi báyìí. pé kí ni. ọ̀tún tí ọba rẹ ni sọ fún ọ èmi wà ń sọ fún ọ báyìí wípé ò ní làákàyè. èmi o sì ponú. bí ọba ní ponú ṣé ìwọ gbàgbé wípé bọ́ba kan ọba kú ọba kan jẹ ni. ó gbàgbé ni bẹ́ẹ̀ ni ayé àtijọ́ lè yún mélòó rú ẹ̀ ní ìsìn. èèyàn àgbẹ̀yẹ ọ̀tún ti yá padà rẹ̀. ló bá kàn bá jẹ ìkíni ò lè ṣe kíní kan ayé àtijọ́. ó lè látúbọ̀ tán. èmi ó lè látúbọ̀ tán. ibi tẹ́ bàbá já máa wò bẹ́ẹ̀ ni ọ̀dà kò burú. á máa wò ọjọ́ ṣojú èmi àti. ọ̀dà kò burú ájọ kò mọ́nu. nígbà tí mo ń lead àlùtà ní yunifásitì a ṣe débi pé senate wọ́n fẹ́ lé gbogbo wa lọ. dáàdi mi gba ẹ kò sẹ́ni tó bá sọ̀rọ̀ tán gbogbo àwọn ọ̀rẹ́ wọn lọ́ba everybody náà bá pé ya ẹ̀dá sọ̀rọ̀ yìí bẹ́ẹ̀ tí wọ́n rí ṣe. ìgbà yẹn ni mo ti mọ̀ pé àwọn kankan wà tó yẹ pé ipò ó lè má jẹ́ kó gẹ́ ẹ̀tẹ̀ bí dáàdi mi ṣe mọ̀ ọ́ tó wọ́n rí ṣe. mo ti ẹ̀ ti ń pàkẹ́rù mi bẹ́ẹ̀ kí mi náà máa lọ Yétúndé ló wá sọ fún mi pé kí n máa wọrí o pé nǹkan kan wà tó máa ṣe ẹni tí máa pa ni do you realize pé every other person náà rusticate àfẹ́mi nìkan èmi ni máa pa Yétúndé ẹ. ṣé wọn náà ṣé o fi tiẹ̀ gbọ́ ìwọ náà ti fi tiẹ̀ gbọ́ báyìí. even as a prof there was a time to my colleagues me wọ́n ṣe money laundering báyẹn kí ni ẹ dàbí fashion mind ṣe money laundering ṣe gbogbo ẹ wọ́n lọ lo signature mi wọ́n lè perfect ẹ wọ́n kó mi sí wàhálà ni mi lè mọ anything bẹ́ẹ̀ ẹ̀wọ̀n báyìí ni mo ń wo Yétúndé náà ló sọ pé kí n má wọlé o ọgbọ́n wa. but kábíyèsí gbogbo ìtàn yóò prove innocence yìí. kí ló yẹ tí o bá believe mi mò ń sọ fún ẹ tó o bá wà convince jẹ́ kí ìyàwó ẹ kú kó sọ ẹ sẹ́wọ̀n kó ọmọ kékeré kan tí o tó bàtẹ́ sẹ́nu kó máa wá interrogate ẹ kó máa pè é ní murderer àbí kan ṣe ẹ ni. Well, I am not the accused. And mi ò dẹ̀ rí nǹkan tí age ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí. A ti respect yín tó náà. Ìrùkẹ̀rẹ̀ rí lọ́wọ́ yín. Adé rí lórí yín. Ìlẹ̀kẹ̀ náà ló wà lọ́rùn yín yẹn. But sentimental side mi tẹ̀ ń try láti appeal sí. Ẹ̀yin ò lè work kábíyèsí o. Èwo sọ fún wọn wípé reality show kan lélẹ̀ yìí. Watch your mouth. This is a serious case. You see, torí tí mo sọ fún àwọn ọ̀gá ẹ̀ pé kò yẹ kí wọ́n á bí sórí wọ́ọ̀ sí tẹlifíìn lọ. Kábíyèsí. Kò gbọ́ ẹnu ẹ̀ ìwọ àti dání kí n bá tún gbọ́ kábíyèsí lẹ́nu ẹ̀ inú máa ṣẹ́yọ̀ lára ẹ̀ ni. Àwọn ẹ̀kí ń bínú sí ẹ ni. Àwọn alálẹ̀ ilẹ̀ yìí wá bínú sí ẹ. níbo ló wà stupid slut. orí kìíní o. báwo lè rí bí báyìí. má bí mi. àyè má gba ẹ o. kí ló ń ṣe mí bá. the duck is feeling like an ó dà kò rí ẹ o gbé. má push mi Susan. má push mi. ó yá gbà. ó yá bọ́tà. fi gbá mi lórí ṣe bó fẹ́ gbà ni. ó yá gbà. Susan bọ́tà kúrò ní. ó yá fi gbá mi lórí. cannot Susan, be nothing but a dead rat. get out of this house. wà á ti ta ni. má push mi. Hey. ṣé o pé ilé mi ló ti wá bá mi. Good. no ṣé o mọ̀ pé ilé mi ló ti wá bá mi. the beast thing. bọ́tà kò rí ẹ o kò ṣe o bí àwọn bẹ́ẹ̀ ṣe lónìí. get out of my house are you crazy. wọ́n ń jà torí ọkùnrin tó bá yẹ kó máa form class. kábíyèsí ẹ máa ní sùúrù ni o torí ibi tí ọ̀rọ̀ dé dúró yìí sùúrù ló máa sọ̀fẹ́ o
Sùúrù lè sọ̀rọ̀ nǹkan tó wà lẹ́yìn. Sùúrù mi ní sùúrù tó àbí ṣe bí ìbéèrè ńlá kò fẹ́ bí mi kó tó lè wọ́n yìí sí yìí. But ẹ ṣì máa ní sùúrù ní kábíyèsí torí kíìsì ó ti dojú rú o. But bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí mo ń bá yín sọ̀rọ̀ ọ̀gá wà l'Àbújá wọ́n ṣètò bó ṣe máa sort out kíìsì bẹ́ẹ̀ máa jáde òun yìí. Mo lọ forúkọ sí tó lọ ń jẹ́ kí ni tẹ́lẹ̀ mo expect kó ṣe ní ẹ̀ náà àwọn pè mí sí bí yọkọ̀ wọn kọ́ tébù lásán. Lọ́la dẹ́kọ̀ báwo yẹn tẹ̀kẹ́. Kò yí sí fún náà kò tẹ̀kẹ́ yí sí rárá but tí bá ti ń lọ sí ọ́fíìsì ní sí máa check ẹ̀ máa wo ṣe máa wà láì bó ṣe. Kí ló dé tí gbogbo ẹ̀ lé báyìí? Kí ló dé? Rẹ̀lá kú ìyàwó tẹ̀lé ẹ̀mú kan lórí ẹbí mo wá detention. This is hard. Sáwọ́ lè tì í. Borokini. Mo ti ní problem. Mo mọ̀ kí mo ní problem. Kí ni mo ti bèrè lọ́wọ́ yín? Ẹ wá gbọ́rọ̀, ẹ ń jàgbàlẹ̀ ara yín, ẹ ń kọrin ni. What did I ask? Kí lọ́rọ̀ tó wà lẹ̀? Well, I thought you boys were in control. Ó máa ṣe. Anyway, ta ló mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí Lọ́ládé báyìí? You see, because sir, mo ti ń try láti pè but kò gbé kọ́lẹ̀ so. Ìgbà tí ó gbé kọ́ kí ló tún wá ṣẹlẹ̀? Ṣé o gbìyànjú àti yọjú sí? Èmi lọ sílé but mi ò bá ń lé. Mo tiẹ̀ tó kànlẹ̀kùn for a very long time but me get any response so mo fi pé kò sí nílé nìyẹn. So tí o bá lọ sílé èèyàn tó kànlẹ̀kùn tẹ́ni èèyàn ò bá respond kò sí nílé nìyẹn. Mo sọ náà mo ní problem. Má ṣe. So ó pọ̀ jù fún ẹ láti drop no fún Lọ́ládé pé ó wá o kànlẹ̀kùn o kò dáhùn o àbó ṣọ́ọ̀bù yóò wà nílé ṣé o ṣe bẹ́ẹ̀? Lágbára o. Anyway, bá a sọ fún driver kò stand by máa jáde. If a man wants something done, he does it himself. Hey, jókòó. Now, Junior, kí ló ṣẹlẹ̀ sí wọn? You used to be effective, logical, warm at heart. But now, gbogbo òye mi mọ́. Ìwọ jẹ́ pé tẹ́lẹ̀ wá ti bẹ́ síwájú mọ́tò tá bá ń jáde. Not anymore. And nothing has changed, sir. Ojú mi dada, ìmọ̀ ló ń bá sọ̀rọ̀, àbí tá a rẹ̀ bó ń bá sọ̀rọ̀. Nothing has changed. Níwọ̀ yìí. Alright. Ẹ̀kọ́ báyìí, mo ló máa fi ojú mi mú hàn. No problem.
Good morning. Good morning. What's your daddy? I just came to get something. Oh, okay. How are you? I'm very well. How are you, sir? Yeah. Imolo. I'm sure I can look at it, sir. Yes, sir. Ajoko, sir. Kí ló tọ́jú ẹ̀ wá rí báyìí? Òun sunkún ni. No, okay, sir. Pẹ̀lẹ́ ó tiẹ̀ yé mi náà. Sorry, everything ni mò ń ṣe láti ensure pé daddy jáde o. Ó ti yé. Ṣó possible ni? Kò sí nǹkan tí ó possible Lọ́ládé. No, mo mean pé ṣó possible pé daddy ló pa mommy mi. Well, mi ò mọ̀, but daddy ò lè pa mommy. Láolú ò lè ṣe orúkọ bẹ́ẹ̀. Sorry, nǹkan tó so wọ́n pọ̀ ojú pípa lọ. But kí ló wá ń ṣe ní time yẹn? I mean, nígbà tí wọ́n murder. Kí ló ṣe ń bí báyìí? Lọ́ládé. But Uncle Ṣùpọ̀ ẹ jọ̀ọ́ ẹ má bínú, ó yẹ. Kí ló ṣe ń bí báyìí? Buster. Come on, Lọ́ládé. Má bínú sí báwo náà, I've spoken to her. She will understand first instruction me. Posita. Well, ẹ jẹ́ kí n máa lọ Lọ́ládé. Màá dẹ̀ máa rí. Ẹ ṣé Uncle Ṣùpọ̀ ẹ má bínú bá mú kíní yìí dání. Yóò possible. Mo dáwọ́ bí ni, remember? Ó yẹ kí n dá jáde fún ara mi ni. Ẹ̀yin méjì ló yé. Kí ló ṣẹlẹ̀? Jọ̀ọ́ má bínú, please, I'm sorry. Okay? Má fọwọ́ kàn mí, kí ló ṣẹlẹ̀? I'm sorry. Sorry, mi ò kàn lè ro wá kó wá ṣe nǹkan tó ṣe yẹn náà. Please, báwo ni màá ṣe irú nǹkan bẹ́ẹ̀? Am I mad? Jọ̀ọ́ má bínú. Kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀. Bóyá tó bá bẹ̀rẹ̀ nǹkan kan pẹ̀lú ẹ̀, this wouldn't have happened in the first place. Báwo ni màá ṣe ro wá, Lọ́ládé? Má fọwọ́ kàn mí. Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣe mí báyìí? Lọ́ládé. Buster. Susan, back off. Jọ̀ọ́ torí Ọlọ́run. Ẹ̀yin méje kúrò ẹ Buster. Ìwọ kọ́ ni mo wá wá. Àyè gbà ẹ o. Ibi ṣàkọ nílé ẹ. Lọ́ládé jọ̀ọ́ torí Ọlọ́run má bínú sí mi. Kó dẹ̀ máa wo mi mọ̀ pé mọ́mí ẹ ṣẹ̀ṣẹ̀ kú ni. Má bínú. O ṣe Buster. Susan. Get out! Susan. Get out! Borokini.
wọ́n ń pè ẹ́. ọ̀yọ́ mo náà ń pè ọ́. inú ìdáhùn. ọbí yọ sí ọ̀rẹ́ òkú yọ ní ìwọ kẹrù ọwọ́ rẹ. ẹ̀yin ará ni kí ni bọ́ọ̀sì kéde kí ni o kò ní pariwo o kò ní pariwo sẹ́ o kò ní pariwo o kò ní pariwo ọ̀pọ̀ mo jáde wọlé ní. mo yẹrí mi. irú kí lè kéèjì gan irú kéèjì gan. ṣé o fẹ́ kó bá mi ní bọ́ọ̀sì. kó bá wọ bá o ìwọ tó o kó bá lé tó o kó bọ́nà tó fẹnu bà gbogbo lẹ̀jẹ̀ ńkọ́ àkóbá tí wọ́n ti dálẹ̀ kan tó lọ sùpọ̀ fẹ́ mọ sá lọ ńkọ́. ó dà mi ò lọ bí ọkàn mọ́kàn ní kí n sáré dé ibì kan ni. ibo ló fẹ́ dé kò síbi tó lè lọ o ẹ̀yin àti àtìlẹ̀pọ̀ together rìn ni táàjọ rìn wọlé báyìí táàjọ together rìn wọlé níṣó. ó dà lọ kẹrù tiẹ̀ náà kájọ máa lọ. kémi kẹrù tèmi. ká máa lọ. ibo ní kémi fọjà sí tàbí kí n fọjà sọ wọn láì kòjó o kòjó lákè kòjó lóko. irú wàhálà ò lè lè. ní kíni. bọ́ọ̀sẹ̀. ní kíni. bọ́ọ̀sẹ̀. ṣé ọ̀rọ̀ ọjà là ń sọ yìí. kí wàá ní. wàhálà tó wà nílẹ̀ yìí ó pọ̀ o po ẹrù àwọn ọlọ́pàá ló ń bà mí o. ọ̀rọ̀ ọlọ́pàá ló ń bà mí o kọ́ máa lọ róòbè yẹn o. ṣé pé ọlọ́pàá lè bà wọ́n lẹ́rù. nígbà tí wọ́n ń fẹnu balẹ̀ jẹ́ tó ń fẹnu bọ̀nà jẹ́ tó ń farun wájú pọ̀ mọ́ sí pàkọ́ tó ń ṣẹnu bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ bí fáńbẹ̀ ti ẹ̀rọ ọmọ wípé ọ̀rọ̀ yóò di báyìí. ìwọ náà ó sọ̀rọ̀ rẹ di NTA ó sọ̀rọ̀ rẹ di BDBN tó mọ ọrọ̀ dúkìá àdúgbò àgbàlagbà kò mójú kò mọ́ra bí oríkìrí kan ńlá ọ̀dà o ó dẹ fọkàn yín balẹ̀ o èmi bọ́sẹ̀ ní sọ fún ọ pé kò sí wàhálà kò sí ní tí ọlọ́pàá kankan fẹ́ fi ọ́ ṣe torí mi mọ ọlọ́pàá jìnnà ni o kò sẹ́ni tèmi ò mọ̀ bọ́sẹ̀ mo mọ mọ̀pọ̀ civil defence bọ́sẹ̀ máa ń wọ̀ mo fọ́ àwọn brigade mo fọ́ bọ́sẹ̀ yìí gan ní ìgàrí ẹ ọlọ́pàá ẹ̀yà ẹ̀ ní ìgbà. àdìgbọ́lé lọ kí wọ́n tẹ̀ ẹ̀mí mọ̀ ní kiri bú kú èèyàn rẹ̀ ọ̀rọ̀lẹ́ ìwọ kan náà bẹ èèyàn wà náà àmọ́ ṣá o ọba tó fẹnu bà tiẹ̀ jẹ́ lọ́jọ́ kìíní àná tá à ń wí fún ọ tó ń ranjú kí àdúgbò bọ́ bá fi wọlé pẹ́kẹ́ báyìí tó dénú abúlé yìí sórí ọrùn rẹ torí náà rìnnà rí i yóò bẹ fógun ni ṣe lẹ́gbàá ó lè lọ bí ó lè lọ bí kankan nígbà tó yọnu ó sì àfimílẹ̀ mọ́ lọ ẹ̀gbà kò sẹ́ni bọ́dí wọlé níbo àní wọlé ará àdúgbò níbo. Kí ló ṣe yín? What's wrong with you? Bàbá ń kògì. Ògì. Lọ́sàn-án gan. Ṣáà bá mi bògì. Ògì tẹ́ kì í mú lọ́sàn-án gangan. This is weird. Anyway, mi ti rò pé kí nǹkan wà nílé ọmọ mi. Kò sókè nílé. Bàbá mi rán mi lógì. Kò bá. Is everything all right? This is really funny. Are you sure? Borokini. Ṣó wọn bó ṣe ń gbin kó tó kú. Inú waiting room ni mo wà tí mo ti ń gbọ́ bí ìyàwó mi ṣe ń gbìn. All of a sudden mi ò gbọ́ kó gbìn mọ́, ariwo ọmọ tuntun ni mo ń gbọ́. That was the last time tí mo gbọ́ ohùn ìyàwó mi. The last time tí mo gbọ́ ohùn ìyàwó mi because of you. And now let me tell you. Màá wá fìyà jẹ, màá jẹ́ kó gbìn bóun náà ṣe gbìn tí tó dẹ̀ nílé gbìn mọ́. Àjọ jẹ ní ìkọ̀kọ̀, àjọ mu ní gbangba, àjọ ń jẹ gbádùn ayé. Imú o máa níka o, à ń gbóòórùn ara wa, ó jẹ́ agbóòórùn aṣebi.
ẹni àní ó fẹ́ ni lójú ata ló fi sẹ́nu èyí àní ó kí ni léyìí ẹ̀gún ló fi sọ́wọ́. ẹni a fẹ́ la mọ̀ a ò mẹ́ni tó fẹ́ ni ara la mọ̀ a ò mọ̀nú yé o ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ o.